iTunes Radio 1000.1 FM. Riba. Subsidy or no subsidy, Ọlọ́run kúkú yọ subsidy kó lórí ayé wa. Kábíyèsí rí ọlọ́wọ́ gbọgbọrọ. Ìwọ ló kúkú turn things around lórí ayé wa, kò ń ṣe pá mọ́ ṣe. Kò ń ṣe pá jájà àwọn ẹlẹgbẹ́ wa lọ. Àdúrà àmọ́gbà nípa tàwọn ẹ̀gàn ayọ̀lẹ̀. Àmọ́ ṣé tó dá wa sí tilétilé tẹbítẹbí taratara wa o. Ìwọ la wá yìn lógo tẹ́wọ́ gbọ́ pẹ́ wa. Ọ̀rọ̀ tí ń ṣe gọ́fẹ̀mí ìṣòro. iTunes Radio yín lélẹ́yìí 1000.1 FM tó mì gbòòrò títì. Tó ń ṣogo jìnnà ló ṣe bá. Orin Bàmí Síkírù Àyìndé Barrister Àgbájé Lọlá Bàrúsàtì lájọ máa fi gbádùn mùkútù ara wa lórí ètò lẹ́nìí. Bí tí ìlórúkọ mi padà ìtùnúolúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ ṣàlè jẹ̀jẹ̀ bẹ́ni tí ò róbìnrin àtayá àtàlè obìnrin ṣáà ní gbogbo wọn. Ọ̀rọ̀ tí ń ṣe gọ́fẹ̀mí. Èmi lọ́mọ dúró gbé ọ̀gẹ̀dẹ̀ ìpàgọ́ májò ọmọ ṣẹ̀ bọ́rà ìlú máa fọ̀ bó bá kì mí títí kì mí délé ìyá mi. Èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgá ìkọ́kọ́ ìkọ́tẹ̀ ìkan tó kù lọ́ fi rán gbaṣọ káàkiri gbogbo àgbáńlá ayé. Gọ́fẹ̀mí ìṣòro. Ọdẹ òdùbí mo ní ṣàlàáfíà ni mo bá yín gẹ́gẹ́ bẹ́mi náà ṣe wà lálàáfíà ní àyín. Èyí tó ń ṣe gọ́fẹ̀mí ló ṣe bá. Ọ̀rọ̀ tó ń ṣe pẹ́ẹ́lẹ́ tó ń Ṣé ẹ rí nílé ayé tá a wà yìí, a gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ láàrin feelings àti reality. mọ ẹtí òṣò. Ẹni tí ò bá mọ̀ yàtọ̀ láàrin feelings àti reality yóò kàn máa fìyà jẹra ẹni. Ó ti dá mi lójú. Feelings yẹn ló máa jẹ́ kó rò pé bóyá wọn ò láìkẹ́ níbi tó ti ń ṣiṣẹ́. Tí gbogbo ọlọ́yà lọ máa kọ́. Àmọ́ reality ni pé ìwọ ló step up game ẹ. Ó bẹ́ẹ̀ ò bá mọ̀ bẹ́ẹ̀. If you really step up your game, they may not like you but they will not be able to do without you. Ó gbọ́mọ̀ ìyá mi. Àní wọ́n lè má fẹ́ràn ẹ níbì kan pàápàá jùlọ bóyá níbi tó ti ń ṣiṣẹ́. Àmọ́ tó bá mọ̀ pé ẹni yìí ó mọ nǹkan tó ń ṣe. Wọ́n ní nífẹ̀ẹ́ lóòótọ́ mọ̀ wọ́n máa gbé fún ẹ. Lẹ́yìn ìṣẹ́ Àmọ́ tí wọ́n tó bá ti wá àláwọ̀ feelings ẹ pé ẹ wọ̀n láìkì mi ni. jẹ́ ìtumẹ̀. Ìwọ náà dẹ̀ ń fojoojúmọ́ ṣe mistake. Lẹ́mi Feelings yẹn ló máa pa ìwọ̀n ní láìkì ẹ. ọ̀yẹ̀ ìta àti gbọ́dọ̀ abáyé tí wọ́n tún ń gbélé. Feelings yẹn ló jẹ́ kó máa dúró kù àti bèbí yẹn wà àti bọ̀bọ́ yẹn. Nígbà tẹ́ ti lọ ṣàyẹ̀wò tó mọ̀ pé ẹ̀sìn lẹ́yìn méjèèjì ẹ ti jọ mọ̀ láàrin ara yín. The reality of the matter is pé ẹ̀ lè jọ end up together. Adéyí Tẹ́ bá jọ end up together ẹ ṣàkóbá fáwọn ọmọ tẹ́ fẹ́ bí lọ́jọ́ ọ̀la ni. mi ká ọlọ́kọ̀ọ́ rà. So what are you doing today? Are you going to allow your feelings over the reality? Àyìnbé òkú máa rí wọn gbà. How long will you keep choosing your feelings? Nígbà tí reality dẹ̀ wọ̀ gédégbé sí ẹ. Ìfowó náà sí máa rí wọn dàbí kó náà sí wọ́n mi là. Èmi ti sọ tèmi dé ní mọ̀ yàtọ̀ láàrin feelings àti reality. Ó lè bá ẹ̀ pẹ́ lọ́jọ́ iwájú ni. Wọ́n ní tó ò fẹ́ kọ́ ṣàlàyé ẹ̀rù sọ́kọ̀ o. Adébárí jù báyìí lọ lórí ètò lẹ́ni ìtùnúolúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ. Mo ní ẹjẹ́ máa ṣe dáadáa ká máa já rìsíìtì rẹ̀ pamọ́ nítorí èyí kọ́ nítorí ọ̀la ni. Ire o, ire lójú owó rí.